A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìgbìmọ̀ àwọn òṣìṣẹ́ ifásitì NASU pẹ̀lú ẹgbẹ́ àwọn ọ̀gálọ́gà ifásitì lórílẹ̀-èdè SASANU ti lérí láti dáṣẹ́ dúró ní gbogbo ifásitì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ lónìí ọjọ́ Ajé bí wọ́n ó ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlópin wọn. Nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá tí ààrẹ ẹgbẹ́ SASANU Mohammed Ibrahim pẹ̀lú akọ̀wé ẹgbẹ́ NASU Ọmọọba Peter Adéyẹmí ni wọ́n ti ní gbèdéke tí wọ́n fún ìjọba àpapọ̀ lórí àjẹ́lẹ̀ owó oṣù wọn ti tẹnubẹ́po lálẹ́ àná ọjọ́ Àìkú. Lára àwọn ohun tí wọ́n ń béèrè fún ni sísan àjẹ́lẹ̀ owó oṣù mẹ́rin, àlékún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́, àjẹmọ́nú àti ìfìdímúlẹ̀ àdéhùn ọdún 2009 tí wọ́n ní pẹ̀lú ìjọba àpapọ̀ ni ó ti pàṣẹ iléeṣẹ́ tó ń ṣàmójútó iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ṣe òfin kò síṣẹ́ kò sówó no work no pay nígbà tí àwọn òṣìṣẹ́ ifásitì gùnlé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́ ní ọdún 2022 nígbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Oṣù kẹwàá ọdún tí ó kọjá ní ààrẹ Bọ́lá Tinubu darí sísan 4 nínú 8 owó oṣù tí wọ́n jẹ àwọn olùkọ́ ifásitì academic staff kí wọ́n tó padà san owó yìí nínú oṣù kejì ọdún yìí, ṣùgbọ́n àṣẹ yìí kò sọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́ non-teaching staff. Èyí ló mú wọn fara kí wípé ìjọba ń ṣojú ṣàájú. Lẹ́yìn èyí ni wọ́n kọ̀wé ránṣẹ́ sí ìjọba, wọ́n halẹ̀, wọ́n ṣe ìfẹ̀hónúhàn oníkìlọ̀. Síbẹ̀ ìjọba ṣẹnu gbálágún sí owó oṣù 4 wọn yòókù. Nínú àtẹ̀jáde yìí ni wọ́n ti wá ké sí àwọn ifásitì ìpínlẹ̀ kí àwọn òṣìṣẹ́ wọn náà darapọ̀ mọ́ wọn fún ìgbésẹ̀ ìyanṣẹ́lódì. Wọ́n ní àwọn ti ṣe sùúrù tó àìmọye gbèdéke tí ó ti kọjá láì rí èsì sí ìbéèrè wọn láti ọ̀dọ̀ ìjọba. Ìdí nìyí tí wọ́n fi wá pinnu àti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lónìí ọjọ́ Ajé ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2024 láì wojú ẹnikẹ́ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ ilé ìgbìmọ̀ láti ìpínlẹ̀ Borno Abdulkareem Lawan ti sọ wípé inú ewu ni ẹ̀mí igbákejì ààrẹ Kashim Shettima wà látàrí ọkọ̀ òfurufú tí kò gbádùn tó fi ń rin ìrìn àjò. Ìṣẹ̀lẹ̀ kan tí ó wáyé ní ìlú New York, orílẹ̀-èdè United States ni ó mú Shettima fagilé ìrìn àjò tí ó yẹ kí ó rìn lọ ibi ìpàdé Commonwealth tí ó ń wáyé ní Samoa. Ọ́fíìsì ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun kan kọlu ọkọ̀ òfurufú rẹ̀ nígbà tí ó ní ìdádúró stopover ní pápákọ̀ òfurufú JFK ìlú New York. Àwọn apá kan lára ọkọ̀ yìí pẹ̀lú gíláàsì iwájú rẹ̀ windscreen ni a gbọ́ wípé ó bàjẹ́ níbi ìṣẹ̀lẹ̀. Nínú àtẹ̀jáde ní ìlú Maiduguri, ìpínlẹ̀ Borno lánàá ni Lawan ti ké sí ìjọba àpapọ̀ kí wọ́n ra ọkọ̀ tuntun mìíràn fún Shettima. Ó ní òun bá ìjọba àpapọ̀ kẹ́dùn, pàápàá jùlọ ọ́fíìsì igbákejì ààrẹ, àwọn alábàáṣiṣẹ́pọ̀ àti amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní pápákọ̀ òfurufú JFK ìlú New York. Bákan náà ni ó fi ìmoore rẹ̀ hàn sí Allah fún bí ó ti pa ẹ̀mí Shettima mọ́ pẹ̀lú gbogbo àwọn tí ó wà nínú ọkọ̀. Ó wá rọ ìjọba àpapọ̀ kí wọ́n béèrè fún ìwádìí tó jinlẹ̀ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè United States lórí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé sí igbákejì ààrẹ láàrin ọ̀kan nínú àwọn ibi tí ó pamọ́ jùlọ lágbàáyé. Lawan ní ó léwu fún igbákejì ààrẹ àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti tẹ̀síwájú máa lo ọkọ̀ tí ó ti bàjẹ́ tí ó tún ti gbó yìí kí ìjọba tètè wá òmíràn rà láti lè dènà ìjàmbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress ti bu ẹnu àtẹ́ lu International Monetary Fund (IMF) lórí bí wọ́n ṣe yọ ara wọn lórí bí ìjọba àpapọ̀ ṣe yọ ìrànwọ́ orí epo bẹtiró pẹ̀lú àwọn òfin yòókù tí ó ṣe lòdì sí ètò ọrọ̀ ajé ará ìlú. Wọ́n tẹnumọ́ wípé àjọ yìí ni ó wà nídìí ìṣòro tí ó dé bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ NLC, wọ́n ní IMF àti akẹgbẹ́ rẹ̀ lórí ọrọ̀ ajé World Bank ni ó kúndùn nínú ká máa
dábàá òfin ọrọ̀ ajé tí kò lè ṣe orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà lóore. Nínú àtẹ̀jáde Ọjọ́ Àbámẹ́ta ní ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ti rọ World Bank àti IMF kí wọ́n yọkùn lọ́rùn wa kí a lè ríbi mú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Washington DC, orílẹ̀-èdè United States ní adarí ẹkùn fún IMF láfíríkà Abebe Selassie ti ṣe àpèjúwe ìpinnu àti yọ ìrànwọ́ epo gẹ́gẹ́ bí ìgbésẹ̀ abẹ́lé láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ajaero ní gbogbo ìgbà ni IMF máa ń sẹ́ lórí ìgbésẹ̀ tí kò ṣe àǹfààní fún ọmọ orílẹ̀-èdè. Wọ́n á máa yọ ara wọn bí ràbàràbà òfin bá ti délẹ̀. Bóyá wọ́n rò wípé ọmọ orílẹ̀-èdè gọ̀ ni, wọn ò mọ̀ wípé kò sí ìgbésẹ̀ wọn kankan tí ará ìlú kò mọ̀ sí. Ajaero ní ọ̀rọ̀ yìí kò ṣeé sẹ́ mọ́, àsìkò ti lọ lórí rẹ̀. Ìgbà yìí làárọ̀ tárógbó ń sunkún oge. Àwọn ṣe ìkìlọ̀ lórí òfin tí yóò lẹ́yìn tí IMF àti World Bank dá lábàá, ṣùgbọ́n ìjọba kò gbọ́. Kò dára bí IMF àti World Bank ṣe ń sẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ní báyìí, ó yẹ kí òye rẹ̀ ti yé àwọn tí ó ń ṣe àmójútó ọrọ̀ ajé orílẹ̀-èdè wípé bídìí bá bàjẹ́ tonídìí ló ń dà. Kíá ni IMF àti World Bank máa yọ ara wọn gálá fi ìjọba nìkan sílẹ̀ láti dá gbé bùkátà wọn. Orílẹ̀-èdè gbọ́dọ̀ ṣe òfin tí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé àti ìgbáyégbádùn ará ìlú, kì í ṣe austerity measures tí yóò dá ìṣẹ́ òun ìyà sílẹ̀. Lẹ́ẹ̀kan sí i, wọ́n wá ké sí IMF àti World Bank kí wọ́n yọwọ́ yọsẹ̀ kúrò lọ́rùn ọmọ Nàìjíríà kí a lè ríbi mí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Wọ́n ní àwọn wọ̀nyí ti di ìṣòro kí ó tó wá di wípé a máa fi agídí mú wọn fi orílẹ̀-èdè wa sílẹ̀ fún wa, nítorí àwọn òfin ọrọ̀ ajé wọn kò ṣe wá láǹfààní kankan. Kàkà bẹ́ẹ̀, ìṣòro ló ń dá sílẹ̀. Wọ́n ní IMF ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wa wípé ìjọba wa ni ó ṣe òfin àyọkúrò ìrànwọ́ epo àti àlékún owó iná mọ̀nàmọ́ná. A ṣáà ti mọ̀ wípé ọwọ́ lọ́wọ́ Ísọ̀, ohùn lóhùn Jákọ́bù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ alámòjútó ìgbòkègbodò orí omi NIWA ti sọ wípé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti kó ọkọ̀ ojú omi onígi kúrò ní agbami òkun. Olùdarí àgbà fún àjọ NIWA Bọ́lá Oyèbáméjì ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn tí ó wáyé lópin ọ̀sẹ̀. Ìpàdé yìí ni wọ́n fi gbájúmọ́ ètò ààbò orí omi bí wọ́n ti ní ọkọ̀ onígi ń kó bá ìjàmbá orí omi ní ìlọ́po 90 nínú 90%. Wọ́n ní òun ni ó fa ìjàmbá tí ó pọ̀ jù káàkiri orí omi lórílẹ̀-èdè. Ó ní èyí wáyé látara àìní ìbẹ̀rù fún òfin. Lára rẹ̀ ni ìrìnàjò alẹ́, àpọ̀jù èrò àti kíkọ̀jálẹ̀ àti wọ aṣọ ìdáàbòbò ẹ̀mí life jacket fún àwọn èrò àti òṣìṣẹ́ orí omi. Wọ́n ní ìrìnàjò alẹ́ jẹ́ ìwà ọ̀daràn nítorí ọ̀pọ̀ wọn ni kò ní ìmọ̀ rárá. Ìṣòro ni àpọ̀jù èrò jẹ́. Ọ̀pọ̀ àwọn awakọ̀ ọkọ̀ ojú omi wọ̀nyí ni ìmọ̀ wọn kò kún tó lórílẹ̀-èdè. Láti lè mú àlékún bá iṣẹ́ NIWA ni wọ́n fi ṣe àlékún àwọn òṣìṣẹ́ wọn sí 350 láti 80 kí ó lè ká gbogbo orílẹ̀-èdè. Wọ́n ṣe àfihàn wípé màṣálì méjì ni ó máa ń wà ní jẹ́ẹ̀tì kan lójúmọ́ láti ṣe àmójútó omi lówùúrọ̀ àti lálẹ́. Ọ̀gá àgbà NIWA ní àwọn ti bẹ̀rẹ̀ ìpolongo ìbò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn ní èdè Gẹ̀ẹ́sì àti èdè tí wọ́n ń sọ ní agbègbè olúkúlùkù wọn. Àwọn ṣe èyí láti fi ṣe ìtanijí fún àwọn òṣìṣẹ́ ọkọ̀ ojú omi àti ọkọ̀ èrò lórí ewu tí ó wà nínú kíkó àpọ̀jù èrò, àìwọ aṣọ ìdáàbòbò, ìrìn alẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lópin ọ̀sẹ̀ ni àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ṣe àwárí egbògi olóró tí wọ́n tọ́jú pamọ́ sí ojúbọ igbó ìgúnnukó tí ó wà ní Alpha Beach, Ajah pẹ̀lú abẹ́ ilẹ̀ underground storage ní agbègbè Lekki, ìpínlẹ̀ Èkó. Àwọn egbògi olóró tí wọ́n fura wípé ó jẹ́
Ghanaian loud àti cannabis tí ìwọ̀n wọn jẹ́ 2,760 kìlógíráàmù ni wọ́n ṣe àwárí ní ọjọ́ Ẹtì bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú afurasí méjì tí orúkọ wọn ń jẹ́ Gbénga Abíọ́dún àti Sunday Abíọ́dún. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi sọ nínú àtẹ̀jáde wípé àpapọ̀ 11,786 kóró tramadol, molly, rohypnol àti diazepam pẹ̀lú ìgò 64 codeine syrup ni wọ́n rí kó jáde láti abẹ́ ilẹ̀ tí ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Muhammad Abdullahi gbẹ́ sí inú yàrá rẹ̀ ní ojúnà Márúwá Coastal Lekki Phase 1 ìpínlẹ̀ Èkó. Níbi ìkọlù ni wọ́n ti ṣí ilẹ̀ tí wọ́n gbẹ́ tí wọ́n tún fi àgádágodo sí ara iron slate sí kí wọ́n tó wáá fi rọ́ọ̀gì bò ó mọ́lẹ̀, gbé ibùsùn tìmùtìmù lé e lórí kí wọ́n má bàa fura. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọmọ́wùnmí tí í ṣe opó tí olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad fi sílẹ̀ ti fi èròǹgbà rẹ̀ hàn àti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA láti mọ bàbá ọmọ kan ṣoṣo tí ó wà láàrin rẹ̀ àti Mohbad. Ìròyìn jábọ̀ wípé bàbá olóògbé Joseph Alọ́ba tí ó pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ láti fi ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ Liam. Nínú àtẹ̀jáde àná ni aṣojú ikọ̀ agbẹjọ́rò ẹbí Monísọ́lá Odùmọ̀ṣù ti ṣàlàyé wípé Wùnmí ti gbà àti ṣe àyẹ̀wò DNA. Ó fi kún un wípé àdéhùn yìí wá lẹ́yìn ìwé àdéhùn tí àwọn méjèèjì jọ bu ọwọ́ lù. Wọ́n ní opó Mohbad gbà láti ṣe àyẹ̀wò ní iléeṣẹ́ tí ìjọba bu ọwọ́ lù láàrin ìpínlẹ̀ Èkó tàbí ibòmíràn tí wọ́n bá jọ fi ẹnu kò sí. Bákan náà ni agbẹjọ́rò fìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá Mohbad ti gbà láti san gbogbo owó tí ìgbésẹ̀ yìí yóò ná wọn. Mohbad ni ó di olóògbé lẹ́ni ọdún 27 ní ọ̀nà tí ó rú ọ̀pọ̀ lójú. Èyí ti wá dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ikú rẹ̀ yìí yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gá rẹ̀ àtijọ́ Naira Marley, balógun ẹlẹ́tù tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Sam Larry pẹ̀lú àwọn mìíràn. Lẹ́yìn tí wọ́n sin òkú rẹ̀ tán ni wọ́n padà hú u ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2023 láti lè ríbi ṣe àyẹ̀wò sí ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kan ń ṣe ẹ̀sùn lórí ìgbẹ́jọ́ bí wọ́n ti ṣe ẹ̀sùn wípé àwọn kan mọ̀ọ́mọ̀ pa ẹ̀rí mọ́lẹ̀ lórí ikú Mohbad. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.